Ọdúnladé Adékọ́lá ti wọ gàù èyí lohun tí wọ́n ṣe fún o ẹ̀yin ti ìpínlẹ̀ Ògùn ẹ mà kú oríire gómìnà Dàpọ̀ Abíọ́dún ti kéde ìsinmi ọjọ́ kan lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba kan àjọ ACF ti bu ẹnu àtẹ́ lu bí ìjọba àpapọ̀ ti fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn gbésùmọ̀mí o àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti fárígá wọn ní okùn inú la fi ń gbé títà o kí ìjọba tètè yára san owó oṣù àwọn ní kíákíá ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí kan tó fẹ́ ju àdó ìbúgbàmù sí ìpínlẹ̀ Ondo ó tún ṣẹlẹ̀ o àwọn agbésùmọ̀mí tún gba ìpínlẹ̀ Ondo lọ láti lọ ju àdó olóró ṣùgbọ́n àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ò sun àsùnpìyè rárá o síkún báyìí ni wọ́n gbá wọn mú tí wọ́n sì ti wà ní àhámọ́ wọn nínú ìwádìí ṣàfihàn wípé àwọn 6 ní ọwọ́ tẹ̀ látàrí bí wọ́n ti ń gbèrò láti ju àdó olóró sí dúkìá ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Ondo kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà sì ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú wọn ni kí wọ́n dẹ́kun láti máa sun àsùnpìyè o láti lè dẹ́kun ìkọlù àwọn agbésùmọ̀mí wọ̀nyí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti ìpínlẹ̀ Kwara ti sọ̀rọ̀ tako ìjọba látàrí bí wọ́n ti fẹ̀sùn kàn wọ́n pé wọn kò san owó oṣù àwọn o àti pé àwọn nǹkan ìjagun táwọn ń lò kò lágbára mọ́ rárá wọ́n ṣàlàyé wípé àìsan owó oṣù déédéé fáwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àti àìsí nǹkan ìjagun tó dáńgájíá lè ṣokùnfà kí iṣẹ́ má lọ bó ti yẹ kó lọ àti pé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò nǹkan ìjagun náà kó jẹ ìjọba àpapọ̀ lógún o nítorí ohun gangan ni irinṣẹ́ táwọn nílò lójú ìjà àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó náà ṣàlàyé wípé àìsí nǹkan ìjagun tó dáńgájíá ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ológun ṣubú lójú ìjà o àwọn sì ti pàdánù ẹ̀mí àwọn akẹgbẹ́ wọn láti ọdún 2025 tí ojú ogun ti le títí di ọdún 2026 tí a wà yìí àjọ ACF Àríwá Consultative Forum ti bu ẹnu àtẹ́ lu bí ìjọba ààrẹ Tinubu ti ń fi ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí falẹ̀ láìpẹ́ yìí ni ẹgbẹ́ Boko Haram tó pa sójà 6 àti obìnrin kan lọ́jọ́ kan náà lágbègbè Musa ní ìpínlẹ̀ Borno àjọ ACF ní ìṣòro àìsí ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ti ń burú ju tàtẹ̀yìnwá lọ wọ́n sì ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ pé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ náà nítorí àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí wọ̀nyí ti múra gidi láti jẹ gbogbo ìlú run tán pátápátá ẹ̀yin ti ìpínlẹ̀ Ògùn ẹ mà kú oríire gómìnà Dàpọ̀ Abíọ́dún ti kéde ìsinmi ọjọ́ kan lẹ́nu iṣẹ́ ní gbogbo ọ̀sẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọjọ́ 5 ni òṣìṣẹ́ ní láti fi ṣiṣẹ́ nínú ọjọ́ 7 àmọ́ ní báyìí o gómìnà ìpínlẹ̀ Ògùn ti kéde ìsinmi ọjọ́ kan lẹ́nu iṣẹ́ nínú ọjọ́ 5 tí àwọn òṣìṣẹ́ fi ń ṣiṣẹ́ wọn láàrin ọ̀sẹ̀ ó tẹ̀síwájú pé yàtọ̀ sí ìsinmi ọjọ́ kan òun yóò máa fún àwọn òṣìṣẹ́ oṣù ìjọba ní ẹgbẹ̀rún 10,000 10,000 naira lóṣooṣù gẹ́gẹ́ bí owó ọkọ̀ fún wọn ọjọ́bọ̀ ọjọ́ 16 oṣù kẹrin ni Kẹ́hìndé Ọ̀nàsànyà kéde ọ̀rọ̀ náà ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ògùn ó ní ìgbésẹ̀ náà wáyé láti mú kí ìgbé ayé ìrọ̀rùn bá àwọn òṣìṣẹ́ ìjọba pàápàá jùlọ tí owó ọkọ̀ tó gbówó sókè lẹ́nu ọjọ́ 7 yìí ó ní àwọn òṣìṣẹ́ náà yóò jàǹfààní ètò náà fún oṣù 7 gbáko bẹ̀rẹ̀ láti inú oṣù kẹrin ọdún tí a wà yìí o Kẹ́hìndé Ọ̀nàsànyà wá tẹ̀síwájú pé kì í ṣe gbogbo òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ni yóò láǹfààní sí ìsinmi ọjọ́ kan lẹ́nu iṣẹ́ o ṣùgbọ́n owó ẹgbẹ̀rún lọ́nà 10,000 10,000 naira nìkan ni yóò jẹ́ tiwọn ó ní ìdí ni pé àwọn kan tó jẹ́ wípé iṣẹ́ wọn ò fàyè gba kí wọ́n ní ìsinmi láàrin ọ̀sẹ̀ rárá àwọn wọ̀nyí nìkan ni wọn kò ní lẹ́tọ̀ọ́ sí ìsinmi náà ṣùgbọ́n 10,000 naira nìkan ni yóò jẹ́ tiwọn ẹ bá wa kí Ọdúnladé Adékọ́lá kú oríire a gbọ́ pé Ọdúnladé Adékọ́lá àti aya rẹ̀ Ruth ń ṣe àjọyọ̀ ìgbéyàwó 20 ọdún kí Elédùmarè ó bá wa bù sí ìgbéyàwó wọn kí wọ́n sì bára wọn kalẹ̀ ìgbéyàwó náà ní dòbù. dókítà yìí máa ń fi ẹ̀wọ̀n rún mú o àfàìmọ̀ kó má padà ṣẹ̀wọ̀n ọ̀hún èyí lohun tó ṣe o ṣé lóòótọ́ ni wípé Ọmọyẹlé Sowore fẹ́ dupò ààrẹ Nàìjíríà ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti tẹ àwọn afurasí kan ní ìpínlẹ̀ Ògùn ṣé ẹ̀fún ni ká pe ọ̀rọ̀ yìí ni àbí ká ní èdì ló ń de àwọn agbésùmọ̀mí wọ̀nyí àwọn ajínigbé jẹ́ akẹ́kọ̀ọ́ 17 tó fẹ́ lọ ṣe ìdánwò jáǹgbé lọ ní ìpínlẹ̀ Benue àgbọ́ pé lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ náà rìnrìn àjò lọ sí ibùdó ìdánwò wọn ni ó tún pọ̀ ní ìpínlẹ̀ Benue lọ́jọ́rú ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026 ní àwọn jàǹdùkú wọ̀nyí tún palẹ̀ wọn mọ́ o ìwádìí ṣàfihàn pé àwọn jàǹdùkú náà dènà dé ọkọ̀ tó kó àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí wọ́n sì gba gbogbo nǹkan tí wọ́n ní lọ́wọ́ kí wọ́n tó kó wọn wọnú igbó lọ a ò sì sí ìgbọ̀n kankan láti ìgbà náà ṣùgbọ́n ṣá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti sọ̀rọ̀ lórí ìkọlù yìí wọ́n ní àwọn máa sa gbogbo agbára táwọn bá ní láti fi ṣàwárí wọn ní kíákíá ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn afurasí 146 èèyàn ní ìlú Ṣàgámù a gbọ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ ló fi sìnkú òfin gbé wọn wá sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú náà a gbọ́ pé àwọn afurasí náà lọ́wọ́ nínú olè jíjà àti àwọn ẹ̀sùn mìíràn bíi kí wọ́n máa ba dúkìá jẹ́ káàkiri kí wọ́n sì máa jí nǹkan nù rẹ̀ kó lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn aráàlú Ṣàgámù fi gbé ta lórí ayélujára látàrí bí àwọn kan ti ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí wọ́n sì ń jí nǹkan nù rẹ̀ gbé lọ àmọ́ ní báyìí o àwọn ẹ̀ṣọ́ aláàbò ti rọgùn kó egun wọn wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu ṣé lóòótọ́ ni wípé Ọmọyẹlé Sowore fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà o ṣàdédé la rí fọ́nrán kan tó gbé àwòrán Ọmọyẹlé Sowore jáde gẹ́gẹ́ bí ẹni tó ń gbé àpótí ìdìbò láti dupò ààrẹ Nàìjíríà ó ti ṣẹlẹ̀ o
obìnrin kan ló bí ìbejì ní ilé ìwòsàn kan ní ìlú Èkó, ṣùgbọ́n ọmọ kan ni dókítà gbé bọ́ síta fún oníbàárà rẹ̀ pé ó bí o. ọ̀rọ̀ náà ti dá wàhálà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ látàrí bí àwọn mọ̀lẹ́bí obìnrin náà ti fi gbé ta tí wọ́n sì ń nàka àbùkù sí dókítà náà pé níṣe ló gbé ọmọ kejì ta ni o. ṣáájú ni scan ti gbé fọ́tò ọmọ méjì jáde, èyí tó fi obìnrin olóyún náà ní ìdánilójú pé ìbejì ló wà nínú rẹ̀ tó fẹ́ bí. àmọ́ ṣá ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. lọ́pọ̀ ẹ̀ máa wọ́ ọmọ jáde, ẹ máa gbọ́mọ jáde, ẹ máa gbọ́mọ jáde, ẹ máa gbọ́mọ jáde, ó lè olójú dọ́kítọ̀. Adémọ́lá Adélékè ti nàka àbùkù sílé ìfowópamọ́ UBA, èyí lohun tó ṣe fún wọn. àwọn jàǹdùkú tún ya bo ìpínlẹ̀ Kwara, wọ́n tún gbẹ̀mí èèyàn kan lọ. ọwọ́ àjọ NDLEA ti tẹ dókítà Shudi ní ìpínlẹ̀ Ògùn. bá a ti ń jèkùrú pé kó tán láwọn kan tó ń gbọ́wọ́ rẹ̀ sáwọn o. agbẹnusọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ní dókítà Fọ́mátà Shudi tó ń gbé ní ìpínlẹ̀ Ògùn nílùú Màgbòrò ní ọwọ́ tẹ̀ o. ìwádìí ṣàfihàn wípé Promazepam tí ìwọ̀n rẹ̀ jẹ́ 63 grams àti omi abẹ́rẹ́ Promethazine 7 ni wọ́n ká mọ́ lọ́wọ́ níbi tó ti ń gbìyànjú àti gbé lọ sílẹ̀ òkèèrè. àmọ́ ṣá Fẹ́mi Babáfẹ́mi ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. ó ní àwọn máa tọpinpin ọ̀rọ̀ náà dáadáa, àwọn sì máa rí dájú wípé ọwọ́ bá àwọn tó kù rẹ̀ náà láìpẹ́. kí ló ṣẹlẹ̀ tí Adémọ́lá Adélékè fi pe ilé ìfowópamọ́ UBA àtàwọn alága kanṣu APC lẹ́jọ́ o? ohun tí a gbọ́ ni pé ilé ẹjọ́ magistrate tó wà ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀, èyí tí gómìnà Adémọ́lá Adélékè ti pè tako ilé ìfowópamọ́ náà àtàwọn alága ìjọba ìbílẹ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC gbogbo. ohun tó bí ẹjọ́ náà wá kò ṣẹ̀yìn bí ilé ìfowópamọ́ UBA ṣe gba àwọn alága ìjọba ìbílẹ̀ àti ẹgbẹ́ òṣèlú APC láàyè láti tẹ òfin nírù mọ́lẹ̀ látàrí bí wọ́n ti fààyè gbà wọ́n láti jẹ́ oníbàárà wọn lọ́nà àìtọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé láti ọdún 2024 ni wọ́n ti wà lórí ìgbẹ́jọ́ ọ̀hún. agbẹjọ́rò fún ìjọba Abíọ́dún Bádòrà sì ka àwọn oríṣiríṣi ìwà tí kò bá òfin mu, èyí tí àwọn alága ìjọba ìbílẹ̀ náà máa ń hù, èyí tó mú kí wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o. wọ́n ní wọn kò lẹ́tọ̀ọ́ láti lọ ṣí àkáǹtì kankan tí ń ṣe ti ìjọba ìbílẹ̀ sí ilé ìfowópamọ́ UBA lábẹ́ òfin, lẹ́yìn tí agbẹjọ́rò náà ṣe tako ìwà bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí alága ìbílẹ̀ náà lẹ́sẹ̀ jẹ́ 21, ṣùgbọ́n adájọ́ ní láti sún ìgbẹ́jọ́ náà síwájú ni. àwọn jàǹdùkú tún ti bẹ̀rẹ̀ o. ṣàdédé làwọn agbésùmọ̀mí ya wọ ìpínlẹ̀ Kwara ní ìjọba ìbílẹ̀ Patigi. a gbọ́ pé ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2026 ni àwọn gbébọn náà ya wọ ìlú náà tí wọ́n sì ń ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin òru mọ́jú ọjọ́ kejì. ohun tí wọ́n ṣe yìí burú jáì púpọ̀. a gbọ́ pé lẹ́yìn tí wọ́n pa ọ̀dọ́kùnrin náà tán níṣe ni wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé lọ pẹ̀lú àwọn èèyàn mìíràn. ó ṣojú mi kò rí ṣàlàyé pé ìyá kan tó yẹ kó jókòó gẹ́gẹ́ bí ìyá ìyàwó níbi ìgbéyàwó ọmọ rẹ̀ lọ́jọ́ kejì, òun ni wọ́n tún jí gbé lọ pẹ̀lú àwọn tó kù. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ń jábọ̀ ròyìn sí ti ìgbọ̀nyìn.